بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشر في الحياة الدنيا وفي الآخرة ما شاء الله. لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس مولانا سلطان الواعظين وهدى وموعظة للمتقين. atún ti wọṣẹ́ lónìí padà. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ara tiwa náà wá balẹ̀ láti jó ní àwa wọṣẹ́ padà lónìí. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين. bàbá wa máa dìbò wọ́n ní kí gbogbo wa ká tẹ́wọ̀ àdúrà fún bàbá wa Sahibul Bayani. إنه لهم المنصورون. bàbá ní báwọn tí ń ṣe fún bàbá wa Sahibul Bayani bẹ̀rẹ̀ láti rí àwọn ọlọ́mọṣàjò bẹ̀ káàkiri wa náà. وإن جندنا لهم الغالبون يا صاحب البيان أنت فصيح اللسان ثم سليم الجنان من بين إنس وجان يا واعظا بالقرآن قم راويا للزمان يا من بقول الأجنان. بسم الله لإلاف بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلاف مرحلة يعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع. آمين ومتى متى آمين آمين. lákùnrin nítorí àkókò bàbá ní títorí àkókò gbogbo àwọn olóríire tí a wà níjòkó yìí gbogbo àwọn eléríire tá a wá ń jòkó yìí. ẹlẹ́kùnrin jẹ́ kí ohun wọ́n lò képe sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. torí tọ́lọ́hún ẹja wíbẹ̀ lẹ́ẹ̀kan sí pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. torí tànà Muhammad ẹja jó pé mẹ́ta pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó kí ìjòkó bàbá wa gbà bàbá wa ṣẹ́wọ̀ alim bàbá wa Mọ́díbọ̀ ẹ ṣe ṣéwù ẹja sèélẹ̀ kan sí شيخ ẹja sèélẹ̀ kan sí. شيخ والله يعظمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين. gbogbo ntí àfa wa ọlọ́nkẹ́mi tí wọ́n tọrọ fún yín ládùúà níbí tí gbogbo wa bá ṣe pọ̀ tó yìí tá a sàmì rẹ̀ ọlọ́njẹ́ gbogbo ọ̀sẹ̀ o. آمين. èyí tí àkókò jẹ́ wọ́n ráyè tọrọ fún yín tí ẹ̀mí wọn ń tọrọ fún yín ọlọ́njẹ́ gbogbo ọ̀sẹ̀ o. آمين. ìgbà tí wọ́n ń wí lọ́wọ́ èyí tẹ́yìn náà ń fẹ́ mi sọ fọ́lọ́n pé báyìí mo fẹ́ báyìí mo fẹ́ báyìí mo fẹ́ ọlọ́njẹ́ gbogbo ọ̀sẹ̀. آمين. bí mo ti kí bàbá wa Mọ́díbọ̀ yìí bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Jánásì àgbà شيخ ọlọ́run ò ní jẹ́ ẹ̀ máa padà sí ibú. آمين. bàbá wa àgbà bàbá wa oníkanun أدام الله حياته. Samari Fáídọ̀ mo kí yín àpadà sí ibú àpadà sí ìgbà tí ọ̀dà ọlọ́run ò ní jọba yín. آمين. Alhaji wa Abdulrazak accountant أدام الله حياته. ọlọ́run ò ní jẹ́ ẹ̀ máa padà sí ibú. mo kí gbogbo àwọn àlùfáà lápá kínní lápá kejì níwájú lẹ́yìn torí àkókò ibi yìí tí a bá ní dára wa láàmú àfáwa ọlọ́nkẹ́mi أدام الله حياته. wọ́n ti sọ̀rọ̀ wọ́n sì ti ṣe wáàsí ètò ọlọ́run ni pé
ó fi àkókò sí gbogbo nǹkan níjọ́ tọ́lọ́run bá ti wá fún ẹnìkan lákòókò nítorí dáa jù ní pé ká ẹ má bàa du àkókò yẹn ọ̀rọ̀ ọ̀run fọlọ́run láti fún gbogbo alákòókò kankan náà níbi kan náà àmọ́ kì í sábà ṣe bẹ́ẹ̀ àfàwa ní Haruna Rasheed Adamallahu wa hayatahu. agbára ọlọ́run ká kó fún gbogbo alákòókò kan náà níbi kan náà àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ baba Saruji baba ń kọ̀rọ̀ nígbà fi tó ń kálukú sí àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ baba Salati tí ẹnìkan kan ọba ní dára rẹ̀ láàmú lónìí àfàwọ̀ ọlọ́run kẹ́mi lọ́rọ̀ ránṣẹ́ tìrọ̀lẹ́ yìí Wallahu wa hayatahu. wọ́n sì jẹ́ gbogbo wa sì rí bẹ́ẹ̀ ó dùn mọ́ mi pé mẹ́kúdínà tó pé gbogbo wa ìjẹ́ ọmọ ẹni ọlọ́run àti ìjẹ́ ẹni ọlọ́run ó yẹ̀wò náà pé kọ̀mẹ́ni tọ́lọ́run ó fún lè pé gbogbo wa bàbá Ológbòmọ̀ṣọ́ kọ̀mẹ́ni tọ́lọ́run ó fún ló fi ní gbogbo yẹn wá àwọ̀ ẹni tí ó fún àmẹ́ni tó fún náà ni bàbá wa Ọlọ́run kẹ́mi Adamallahu wa hayatahu. tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá Sàlátì. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá Sàlátì. pẹ̀lú Sheikh Suleimana ilé ya ẹ̀yìn odi. pẹ̀lú Sheikh Suleimana ilé ya ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. Ọlọ́run kágbárí gidá ó mọ̀ pẹ̀lú ń dá Sàlátì. pẹ̀lú Sheikh Suleimana ilé ya ẹ̀yìn odi. gbogbo kú mùsùlùmí Ọlọ́run kẹ́wọ̀n gbàbọ̀ wọn. subhana ma lam ya'lam qadrahu ghayruhu Àmín. wala yabligu al-wasifuna sifatahu. ọlọ́njẹ́ aṣọ pé láyé ká ṣe pé subhana láyé rabbika rabbil izzati má ṣe amma lé lásìkò fún yasifuna Mẹ́kúdí wassalatu wassalamu wọ́n ala sọ báyìí má ṣe lé al-mursalin lásìkò fún wa. walhamdulillahi rabbil bàbá alamin. adìbò ọlọ́njẹ́ mi wọ́n gùn sí i. bàbá wa jẹ́ tó ma bí. bàbá wa Sahibul Bayan wa Tibiyan máìkì lọ́dọ̀ àwọn bàbá wa. ọlọ́run kó má jẹ́ kí eléyìí ó jẹ́ àṣemọ fún wọn kó má jẹ́ kó jẹ́ àsọmọ fún wọn nísìnyí báyìí ọ̀dọ̀ bàbá wa Àjánásí àgbà ọ̀dọ̀ wọn náà ni mo ti wà níwájú wọn báyìí akramakumullah masha Allah tó gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀kalẹ̀ àfàwà báwọn àgbàlagbà wa bá sọ̀rọ̀ bí wọn ò sọ̀rọ̀ wọ́n ní kírẹ́dìtì ó wọlé bí wọn ò sọ̀rọ̀ bí wọ́n sọ àlùbáríkà bàbá